gbogbo ẹni abí nínú obìnrin tó lò ní fi ìdùnnú ka 2024 mo bá a wí pẹ̀lú orúkọ Allah. gbogbo ẹni a ti kọ́ nínú kádàrá rẹ̀ pé kò ní fi ìdùnnú ka ọdún yìí já kò tún ní fi ìdùnnú wọnú ọdún tuntun ọlọ́run wọlé alukur'an ọlọ́run pa kádàrá burúkú rẹ́ nínú ayé mi àtàwọn olùgbọ́rọ̀ mi. mo ń fi àkókò yìí mo fi rántí gbogbo tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn yálà ọkùnrin ni àbóbìnrin láti 2023 yìí ọlọ́run ò yá salam ìwọ lọ́ba àlàáfíà ọlọ́run bá wa gbé wọn dìde má jẹ́ kán fi ìnira lo 2024 yìí. mo ń fi àkókò ìrántí gbogbo ẹ tó diwọ́ disẹ̀ sínú gbogbo àwọn olóyún wa àwọn tó súnmọ́ wa kẹ́kẹ́kí àtàwọn tó jólólùfẹ́ wa ya Allah summa sabila ya sarawu ọlọ́run o má jẹ́ kí agbè ó fọ́ má jẹ́ kí omi ó dànù já gbóhùn ìyá ká gbóhùn ọmọ ká gbóhùn bàbá. gbogbo àwa ọmọ ìjọ nukọ́fìt ní gbogbo orílẹ̀-èdè ayé pátá ya Allah mo fi wọ́n sí abẹ́ ìyọ́nú rẹ mo fi wọ́n sí abẹ́ ìṣọ́ rẹ tó nípọn bí èwérin ìṣọ́ rẹ tó nípọn èyí tó dàbò Káàbà lọ́jọ́ sí ìṣọ́ rẹ tó nípọn èyí tó fi ìjọ àṣà ábùlì fíìlì sílẹ̀ láti wó Káàbà ọlọ́ba àdáàbò gbogbo wọn. 2024 tá a wá ń sọ yìí gbogbo alélélé tọ́wọ́ wa ò tó gbogbo tá a fàfàfà tí ò tẹ̀ wá lọ́wọ́ ya Allah ya Latifu ọlọ́run o dákùjẹ́ ó tẹ̀ wá lọ́wọ́ ní 2024 yìí. pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ darapọ̀ mọ́ wa nílùú Ẹdẹ nínú ìjọ nukọ́fìt ẹ darapọ̀ mọ́ wa ní on 31st ìta fi bọ́ sínú ọdún tuntun nílùú Ẹdẹ kí a jọ ṣe àdúà kí a jọ bẹ ọlọ́run ọba tó ṣẹ̀dá wa ọlọ́run ọba ni ọba tí kì í ṣeun tì ọba tí ń gba aláìní ọba tí ń gbé ní ga ọba tí ń fi ní hàn ọlọ́run ọba tí ń gbé ní sókè ọba tí ń pa ní mọ́ ọlọ́run tí ń pèsè fún ni máa bọ̀ darapọ̀ mọ́ wa nílùú Ẹdẹ pé nọ́mbà tó wà lójú ìwòran ẹ̀ yìí kí a jọ rìnrìn àjò àdúrà àánú ọlọ́run á wà pẹ̀lú wa o nukọ́fìt ò ní bàjẹ́ ìlú ẹnìkọ̀ọ̀kan ò ní dàrú wala kun fayakun.